Àtọ̀ọ́lé ara yín, ẹ̀yin ọmọ ààrẹ Ojo, ààrẹ ìbẹ̀rù. Àtọ̀ọ́lé ara yín. Ẹ̀dùn ọ̀nà kí ló dé tí ẹnu ò ṣe kí ń sì lára fọ́ọ̀kẹ́ẹ̀mù yín ná? Kí ló dé tẹ́nu ò ṣe kí ń sì lára fọ́ọ̀kẹ́ẹ̀mù yín? Ààrẹ ìbẹ̀rù. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ o. Wọ́n bú Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀gá tíá, ọ̀gá kan, ọmọọṣẹ́ 1 trillion, wọ́n ń bu. Ọlọ́run o. Àtọ̀ọ́lé ara yín, ẹ̀yin ọmọ ààrẹ Ojo, ààrẹ ìbẹ̀rù. Àtọ̀ọ́lé ara yín. Ẹ̀dùn ọ̀nà kí ló dé tí ẹnu ò ṣe kí ń sì lára fọ́ọ̀kẹ́ẹ̀mù yín ná? Kí ló dé tẹ́nu ò ṣe kí ń sì lára fọ́ọ̀kẹ́ẹ̀mù yín ná, ẹ̀yin ọmọ ààrẹ Ojo, ààrẹ ìbẹ̀rù? Why? Kí ló dé tó ṣe ń bú ẹni ẹlẹ́ni tí ò bú yín, tí ò rí titi yín rò? Kí ló dé ṣe ń bú ẹni ẹlẹ́ni tí ọmọ ọsàn ló máa ń mú, tí ń sọ tẹ́lẹ̀ náà pé ọmọ ọsàn ló máa ń kó pọ́npọ́n bá ìyá ẹ̀. Torí ìgbà tí mo ti ṣe bí ṣe last month ni tí mo ṣe program tí mo sọ nígbà yẹn wípé ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni wípé tí mo ti apologize lọ́dọ̀ ààrẹ Ojo àti ààrẹ ìbẹ̀rù, tí mo ti apologize pé kó má bínú wípé mi ò mọ̀ wípé ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ wípé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Ọ̀yọ́ ni o, wípé kì í ṣe tilẹ̀ Yorùbá o, wípé ní ìsìn tí mo dẹ̀ ti wá mọ̀ wípé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé kì í ṣe tilẹ̀ Yorùbá, pé mi ò ní ta sí wọn mọ́, mi dẹ̀ ní sọ nǹkan kan mọ́, tí mo dẹ̀ apologize. In fact mo ká ní kì í ṣe pé orúnkún mi tó ṣe kí nígbà yẹn mo fẹ́ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni, but mo sì ṣe báyìí náà tí mo bẹ̀ wọ́n. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ ààrẹ Ojo àti ààrẹ ìbẹ̀rù, kí ló dé tí ẹnu ò ṣe kí ń sì lára fọ́ọ̀kẹ́ẹ̀mù yín? Àtọ̀ọ́lé ara yín, kí ló dé tẹ́nu ò ṣe kí ń sì lára yín ná? Why? Kí ni Chief Sunday ṣe fún yín? Kí ló ṣe fún yín? Ẹnu kì í sì lára yín. Ọmọ ọsàn yín ṣàfẹ́ máa kó pọ́npọ́n bá jẹ́ ẹ̀ṣà. Amúnibúni ní ẹran ìbíyẹ. Ìbíyẹ fọ́ lójú ọ̀tún, ẹran ẹ̀ fọ́ lójú òsì. Amúnibúni ní yín. Kí ni ohun tó ń ṣọpọlọ yín náà, ẹ̀yin ọmọ ààrẹ Ojo? Tí gbogbo yín ṣẹnu pẹlẹbẹ bíi solar panel. Tẹ́nu yín rí pẹlẹbẹ bíi solar panel. Ẹ káàbọ̀ brother mi Shakiru Azeez. Àwọn ọmọ ààrẹ Ojo ni lọ́pọ̀ ìkó tiẹ̀ bọ́ síta tẹ́ bá rí ẹni dárúgbó ti kékeré yẹ tó mú fìlà tó etí ló fi gbé fìlà ẹ̀ ló di fìlà ẹ̀ mú. Tóun náà tó ń bú Chief Sunday Igboho, Chief Sunday ọ̀gá tíá tó ń bú. Kí ló ń ta yín lára, ẹ̀yin ọmọ ààrẹ Ojo, ààrẹ ìbẹ̀rù? Ààrẹ ìbẹ̀rù, ààrẹ Ojo. Kí ló tẹ́ ṣe ń bú Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà? Ẹnu ò sí lára yín, gbogbo yín ṣẹnu pẹlẹbẹ bíi solar panel. Kí ló ń ṣe? Kí ló ń ṣe yín? Àjú wọn ò ṣe wí lẹ́jọ́, ìjà lára ò tọ́ bọ̀rọ̀. Kí ni tó ń ṣe ọpọlọ yín? Ẹ gbà forí. A ti máa ń sọ tipẹ́, a ní kẹ́ lọ gbà forí, ẹ lọ gbà forí. Ẹ gbà forí, ẹ má bínú orí, kẹ wá mú fìlà kẹ fi dé dodo. Ẹ bínú orí, ẹ mú fìlà ẹ fi dé dodo, ẹ lọ gbà forí, ẹjọ́ torí Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, ẹ̀yin ọmọ ààrẹ Ojo, ààrẹ ìbẹ̀rù? Àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé yín. Ọlọ́run sitin alukuran. Àtàrí àjànàkú lọ̀rọ̀ tó wà lẹ́yìn, kì í ṣẹrù ọmọdé yín. Ẹ̀yin ọmọ ààrẹ Ojo, tẹ́ bá mọ̀ kẹ́tẹ̀tẹ̀ yá lọ́mọ. Bẹ́ẹ̀ ni kò ń ṣẹrù ọmọdé yín o, ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tẹ́ bá mọ̀ kẹ́tẹ̀tẹ̀ yá lọ́mọ. Àti wípé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé, ẹnìkan ò lò lólé ayé gbó. Kò sẹ́ni tó lólé ayé gbó lọ títí ìgbà títí yín ti lọ. Ṣé dókítà ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé, ẹnìkan ò lò lólé ayé gbó. Wọ́n ní Ìgbòho Òòṣà ogun ló ṣe, ogun abẹnú gọ̀ǹgọ̀. Ẹ dákẹ́ ẹrú mọ̀, ẹ lọ gbẹ́nu dákẹ́. Àsìkò lóde ìràwọ̀ làgbà o. Mo ní ìràwọ̀ tó yọ lókè, ìràwọ̀ tó jùràwọ̀ lọ. Star. Ìràwọ̀ Ìgbòho ladúlẹ̀ báyìí ni ó wá múràwọ̀ ààrẹ Ojo àti ààrẹ ọ̀nà kakanfò, ó wá gbèrè báyìí, ó wá mì báyìí, ó mì, ó jẹ́ ọlọ́nú ẹ̀yẹn wá lọ́lọ́lọ́lọ́, ó wá lọ yà sí tọ́ílẹ̀tì. Ìràwọ̀ tó ń gbéràwọ̀ mi, ìràwọ̀ tó jùràwọ̀ lọ, ìràwọ̀ tó jùràwọ̀ lọ. Ẹ̀ mọ̀ pé ìràwọ̀ máa ń jùràwọ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ máa ń jùràwọ̀ lọ. Tó lẹ́nu mi sọ fún yín pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn, àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé yẹn. Ìjọ́ tó lọ ẹ gbà forí, ẹ lọ jókòó jẹ́. Bẹ́ẹ̀ ni ìjà ilé yóò ṣe ìjà ráyọ̀tì, kò ṣe ìjà ráyọ̀tì. Ìjà ogun Fúlàní leléyìí.
eléyìí ò ṣe ìjà ráyọ̀tì lẹ́yìn jà, ìjà ogun Fúlàní leléyìí. Bẹ́ẹ̀ ni ẹjọ́ torí Ọlọ́run tó bá tiẹ̀ wá lu aago báyìí ní ìsìn pé ká pín kẹ́ lè mọ̀ pé kì í ṣe ìjà ráyọ̀tì, tó bá lu aago báyìí ní ìsìn pé ká pín kí lẹ fẹ́ fi kún kí lẹ fẹ́ fi kún kí lẹ fẹ́ fi kún. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tó jẹ́ Yorùbá ò ní security ìbílẹ̀ kankan torí pé àwọn security tó wà lọ́dọ̀ ààrẹ Ojo yín àti ààrẹ Ìbẹ̀rù yín ẹ ti mix, ó ti di mix blood, ṣe understand, half caste, torí pé Yorùbá Fúlàní ó ti wà nínú ọ̀dọ̀ ààrẹ Ojo àtààrẹ Ìbẹ̀rù yín. Bẹ́ẹ̀ ni Yíbò Yorùbá Yíbò ó ti wà nínú ẹgbẹ́ ààrẹ Ojo àti ààrẹ Ìbẹ̀rù yín. Bẹ́ẹ̀ ni so báwo ni àwọn ọlọ́tẹ̀ ti wà ń bẹ̀, àwọn enemy ti wà ń bẹ̀ nínú ààrẹ Ojo àti ààrẹ Ìbẹ̀rù yín. Ẹ ti da lórúkọ mọ́ ṣàpà, ẹ ti kọ́ ọmọ ti dàpọ̀ máàsì nínú ẹgbẹ́ yín. So ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ìjà ráyọ̀tì, ìjà ogun Fúlàní ni. Bẹ́ẹ̀ ni Fúlàní ò dẹ̀ lè wà nínú ẹgbẹ́ ààrẹ Ojo àti ààrẹ Ìbẹ̀rù yín kí wọ́n sẹ́ pé kọ́ lọ dojú ogun kọ Fúlàní again. Báwo ló ṣe possible? Kò pọ̀ rárá. Security tá a fẹ́ báyìí nísìn Yorùbá security ìbílẹ̀ la fẹ́, ìbílẹ̀ tó jẹ́ pé gbogbo pátápátá àwọn ọmọ Yorùbá tó dúró, àwọn iṣẹ́ òkọ́kún, àwọn tó ti dúró tán fúnlẹ̀ wọn tó wò pé yes anything tó bá máa ṣẹlẹ̀ ní. Bẹ́ẹ̀ ni tó dúró tán, òun ni àwọn security tá a fẹ́ báyìí nísìn. A fẹ́ security tó jẹ́ pé wọ́n ti mix papọ̀. Yorùbá ò ní security ìbílẹ̀ kankan. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá ò ní security ìbílẹ̀ kan tó jẹ́ pé ìbílẹ̀ ni gbogbo àwọn ilé ìbílẹ̀ pọ́npọ́npọ́npọ́n àbí ìbílẹ̀ tí wọn ò mix ṣá. Yorùbá ò ní. Yorùbá ìṣẹ̀ wá ní security ìbílẹ̀ báyìí ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tó jẹ́ pé Fúlàní ti mix yín, ó ti mix mọ́ yín, ó ti mix mẹ́gbẹ́ yín, ó bẹ àwọn Yíbò náà ti mix mẹ́gbẹ́ yín, Haúsá ti mix mẹ́gbẹ́ yín. Bẹ́ẹ̀ ni lára àwọn tó jẹ́ pé bóyá ẹ bá máa wádìí wọn, bóyá ìyá wọn ó lọ fẹ́ Yorùbá, ìyá wọn Fúlàní ó wá fẹ́ Yorùbá, tàwọn ọmọ Yíbò mi tó jẹ́ pé bàbá wọn Fúlàní ọ̀ṣà ti mix, ògbóyin ti mix, ọmọ ti dàpọ̀ máàsì, lóru ti dàpọ̀ mọ́ ṣàpà. Bẹ́ẹ̀ ni àwọn security Yorùbá security ta ní nìsín tí ṣe Sunday Igboho tó ní nìsín, àwọn tìbílẹ̀ la fẹ́ tó fẹ́ ja ìjà tó wà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni tó fẹ́ dojú ìjà kọ àwọn Fúlàní tó wà lẹ́yìn, àwọn ìbílẹ̀ security. Ẹ káàbọ̀ Bùràmí Ọláwálé ọlá, ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ààrẹ Ojo ààrẹ Ìbẹ̀rù lọ́lọ́bùṣí Sunday Igboho wọn ò gbà forí, wọ́n bínú orí, wọ́n mú fìlà, wọ́n fi dé òdòdó. Bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtàrí àjànàkú ni, kì í ṣe ẹrù ọmọdé. Eléyìí ogun tó wà lẹ́yìn ò ń ṣe ogun ráyọ̀tì, ogun ìjà Fúlàní ni. Ẹ mọ̀ pé lórí burúkú làwọn Fúlàní, àwọn yẹn ìjà lọ́wọ́lé ayé wọn wá jà. Ọlọ́run ti fi wọ́n bú, Ọlọ́run ti fi wọ́n ré, àwọn ọmọ àfìtọ̀fọ́rí, àwọn ọmọ alárìnkiri, àwọn ọmọ tí ò níran, àwọn ọmọ tọ́lọ́run ti gégùn fún. Bẹ́ẹ̀ ni tó fẹ́ gba ilẹ̀ wa, tó fẹ́ wá ìpòràn wa, ìran Yorùbá ò ní parun. Bẹ́ẹ̀ ni so ìjà tó wà nílẹ̀ báyìí ní kì í ṣe ìjà ráyọ̀tì rárá, ìjà ogun Fúlàní ni. So àtàrí àjànàkú ni, ẹni bá lè wọ̀ kó lè wọ̀ tó ló máa wọ̀ báyìí nísìn. So àwọn ìbílẹ̀, àwọn security Yorùbá security ìbílẹ̀ òun la need. Bẹ́ẹ̀ ni òun ni ìbílẹ̀ security gangan. Àwọn tó wá jẹ́ Yorùbá security ìbílẹ̀ gangan àwọn ni Irú Ẹkùn. Bẹ́ẹ̀ ni Irú Ẹkùn tó jẹ́ ti ṣe Sunday Igboho, àwọn ni ìbílẹ̀ tó jẹ́ pé kọ́ńkọ́ń gbogbo àwọn tó wà níbẹ̀ kò sí pé á dàrú rárá. Àwọn ọmọ Yorùbá ni tọ́rẹ́dì láti jà fún orílẹ̀-èdè wọn, tọ́rẹ́dì láti jà fúnlẹ̀ wọn, tó fẹ́ kí Fúlàní kó gba ilẹ̀ wa. Àwọn leléyìí tí àwọn Irú Ẹkùn. Bẹ́ẹ̀ ni Irú Ẹkùn, àwọn jagunjagun, àwọn wọ́rí, àwọn jagunjagun Irú Ẹkùn, àwọn jagunjagun akíkanjú tó jẹ́ pé wọ́n dúró tán ni, àwọn jagunjagun akíkanjú, àwọn jagunjagun ìfẹ́ lódùn tó dúró tán, àwọn jagunjagun ìjà ẹkùn tó dúró tán, àwọn jagunjagun àwòrò ṣàṣà tó dúró tán, àwọn jagunjagun ìbílẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ yẹn kí má waste time tí bá ní kí má dárúkọ wọn lọ. Bẹ́ẹ̀ ni àwọn jagunjagun ìbílẹ̀ akíkanjú Irú Ẹkùn tó jẹ́ ti ṣe Sunday Igboho gangan tó dúró tán báyìí ni. Àwọn yẹn la fẹ́ báyìí nísìn, àwọn yẹn ló lè fèsì ogun tó wà nílẹ̀ báyìí nísìn, ogun Fúlàní, kì í ṣe ogun ráyọ̀tì la fẹ́ jà. Bẹ́ẹ̀ ni àwọn ambushi Sunday Igboho, ẹ má bínú orí, ẹ lọ gbé jẹ.
ẹ̀yin ọmọ ààrẹ Òjó ààrẹ ìbẹ̀rù ẹ ṣọ́ra yín o torí mo sẹ́ pé mi ò fẹ́ sọ nǹkan kan mo ti apologize lọ́dọ̀ ààrẹ Òjó ààrẹ ìbẹ̀rù pé mi ò ní sọ nǹkan nípa wọn mọ́ nígbà tí mo ti detect pé ààrẹ tó jẹ ààrẹ ọ̀nà kakanfò Ọ̀yọ́ nìkan náà ni ó sọ pé kọ́ máa ṣọ́ kì í ṣe ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá so ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín gidi gan o kí ló dé kí ni Sunday Igboho ṣe fẹ́ lẹ́lẹ́ni kan inú ń bí yín ẹrù bí kò máa kú sẹ́yìn òdì ni Ọlọ́run ti ṣàánú ẹ̀ kí ló wá ń bí yín nínú kí ni ohun tó ń bí yín nínú ẹ wò ẹ ṣọ́ra yín gidi gan o kẹ́kọ̀ọ́ sì sọ àwọn ẹ pàtó ẹ járe ẹ gbá bí epo ẹ ṣàn bí ọ̀rá ẹ gbọ́mọpọ̀ bí àgbàdo kí ni ohun tó ń ṣe yín ẹ fẹ́ ni ẹlẹ́ni sílẹ̀ ń jowú ni ara ń ta yín ni ara ń ta wọ́n ni ọgbẹ́ security ilẹ̀ Yorùbá fún ṣe Sunday Igboho ara ń ta wọ́n ìyẹn náà tó bẹ́ẹ̀ ó máa dùn yan ó máa dùn má kú ó máa dùn yan ó máa dùn yan okay yeah ó máa dùn yan ẹ rọra bínú orí kẹ lọ jókòó jẹ máàlù kan náà tó wá dìde máa yẹn mi ì fẹ́ play ẹ ni o mi ì fẹ́ fún ní ship recognition mi ì fẹ́ fún ṣe Sunday Igboho tó ṣẹnu yàmà tó ṣẹnu pẹlẹbẹ bíi solar panel ọmọ pẹnu fasosila rondo ìwọ láyé ẹ má bínú kú ni ẹ kó sì sọ àwọn ẹgbẹ́ bíi epo ẹ̀ṣọ́ bí ọ̀rà kẹgbọ́n ọmọkùnrin bí àgbàdo ó rí yín burú èèyàn mọ àlè ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n tún sọ pé ìyẹn táwọn ọmọ ààrẹ Òjó àti ààrẹ ìbẹ̀rù torí pé mo ti ẹ̀ bísí láti ọjọ́ mi wá ṣe program àwọn kan bú ti ṣe Sunday Igboho àtàwọn ọmọ Yíbò náà ìwọ Ọlọ́run ogun nílé ogun lóde Ọlọ́run já borí àwọn ogun wa o ogun rírí àtogun àìrí Ọlọ́run máa gbé wa borí ẹ o kí lẹ fẹ́ kó máa dé yẹn mọ́ ṣe ṣe gbèjẹ̀yìn Yorùbá náà tẹ̀ ń bú ṣe Sunday Igboho kí ló ń ṣe yín náà kí ni nǹkan tó ń ṣe wọ́n ní kíní ìkẹ́ jẹ́ ẹni egun ni wọ́n ní kẹ́ sọ́nù ẹni ẹran wà bẹ́ẹ̀ ńgbà ṣe Sunday Igboho tó ń jà fún yín ebú ò lè bú tán ẹlẹ́lẹ́bọ ni ẹlẹ́bọ ò lè lead yín ẹ sọ bẹ́ẹ̀ Tinubu géètì ni illiterate ni ọkọlà ni Sunday Kútọnu ni orin tó ṣe kíní oríṣiríṣi ebú wo lè bú nígbà tó ń sọ yìí pé kò dẹ̀ sọ pé òun fẹ́ lead yín kò sọ pé òun fẹ́ jẹ ṣe leader wa arákọ̀ǹta ni okay arákọ̀ǹta ni ló wò pé bó ṣe ń pa òun fúlọ́ọ̀nù ebú wo lè bú tán nígbà tó dẹ̀ tún wá sí ilẹ̀ Yorùbá báyìí ní ìsìn tọmọlọmọ dẹ̀ tún rọra ń ṣe nǹkan ẹ tún ń bu wípé ọlọ́ba ọ̀dàlẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹnu ọ̀dàlẹ̀ ni Sunday o ọmọ ọ̀dàlẹ̀ ni Sunday o ó dalẹ̀ Yorùbá so ṣé Sunday Igboho ọ̀dàlẹ̀ Yorùbá kò yé yín ni ẹ lọ wo láti ìgbà tí ṣe Sunday Igboho tó ti dé Nàìjíríà ẹ lọ mú ibì kan jáde tí ṣe Sunday Igboho tó ti deny Yorùbá rí wípé òun ò ṣe Yorùbá nation mọ́ bẹ́ẹ̀ ni torí back to back lè ní follow wọn bẹ́ẹ̀ ni èmi àti bàbá mi dẹ̀ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni ṣe Sunday Igboho ò deny Yorùbá nation wọn sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ wọn sọ bẹ́ẹ̀ kò síbì kan tó ti jáde lẹ́nu wọn pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ibi tí Sunday Igboho ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ kó gbé jáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yé yín ni ṣé rí èmi gan ńgbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó gbẹ iṣẹ́ wúruwúru ebi ò ṣàpá mi bíbà ìyà ò jẹ mí bíbà wàláhì alhamdulillah rabbil alamin mi ìyó ebi ò pa mí Ọlọ́run iṣẹ́ ọwọ́ ọ̀lẹ ó tọ̀lẹ̀ ẹ̀jẹ̀ mi ò dẹ̀ gbowó lórí YouTube mi ò gbowó lórí Facebook mi ò gbowó lórí nǹkan kan wọ́n tiẹ̀ ní mi ìwà eligible YouTube ní mi ìwà eligible Facebook gan mi ò gbà nǹkan kan so èmi ni mo tún náwó sínú mídíà yìí wàláhì tàláhì sọ́bì láìláṣí láwà láìjọ́ tí mo ti ń sọ̀rọ̀ báyìí 5,000 ló kéré jù mi ò bá rí lórí mídíà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni àánú ràn mí ló ń ṣe mí tí mo ṣe jáde pé ṣó yẹ kó máa rí báyìí ṣé bí ìlú kan náà làwa wà tí ẹ pé wọ́n ń tọ́jú wa báyìí kí ló dé ohun tí wàá ní Nàìjíríà wọn ò ní bì báyìí wáì so ìtara yẹn náà ló gbé ṣe Sunday Igboho jáde wípé kí ló dé òkè tó bá yẹ pé fẹ́ máa pa ìran mi ni kókò ọ̀ràn kẹ́ máa pa ìran mi kó ní kálukú kúkú máa lọ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má nà á là so kò ń ṣe pé bóyá ó rí nǹkan kan nínú gbogbo ó tún náwó ara ẹ̀ náà sí ni àwọn kan tó ń parọ́ òṣì ó kówó jẹ ó ṣe gbá ọmọ àlè làwọn ẹlòmíì bẹ́ẹ̀ ni so ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni pé ṣe rí bí kíní yẹn ṣe ń ká wa lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe ń ká wa lára tẹ́lẹ̀ àwọn fẹ́ tẹ yanrìn ni
iyanrìn la fẹ́ tẹ̀ ńgbà yẹn ká tó tẹ omi. Àwọn Yorùbá àwọn bàbá wa dẹ̀ sọ pé tó tóbi ṣe bí òwe ẹ̀yin àgbà. Àwọn àgbà ló dẹ̀ sọ pé wọ́n ní omi la kọ́kọ́ máa tẹ̀ ká tó tẹ iyanrìn. Ṣùgbọ́n ọmọdé títí wa bó ṣe mú wa lára báyìí pé Yorùbá nation a fẹ́ gba Yorùbá nation a fẹ́ gbalẹ̀ wa, ẹ jẹ́ ká máa lọ, wọ́n ń pa wá, ebi ń pa wá, ìyà ń jẹ̀ran mi, kíní kan ṣe kíní kan, làwa ṣe ń mú tó yẹ pé àwa fẹ́ tẹ iyanrìn ká tó tẹ omi ni. Ṣùgbọ́n ní kò dẹ̀ sẹ́ni tó above mistake, nobody is above mistake ni. Bẹ́ẹ̀ ni mistake ni gbogbo ká gbà pé gbogbo tá ti ṣe wàdùwà tá ti ṣe sẹ́yìn yẹn mistake ni. Bẹ́ẹ̀ ni so báyìí ní ìsìn àti ọ̀sẹ̀ pé tí igi bá ré lugi òkè, ẹ má bínú ẹ̀yin àgbà tẹ́ bá gbọ́ mi pé mò ń pòwe, wọ́n ní tí igi bá ré lugi òkè la máa kọ́kọ́ ré, ìmọ̀ tó ṣe bí òwe ẹ̀yin àgbà ṣá. So ní ìsìn àwa àràbá wa lọ túnra mú kí odò kó má gbé àrèrè lọ. Ẹ má bínú tí bá pòwe tí mọ́ mi lára, ẹ má bínú ẹ̀yin àgbà tẹ́ wà lórí bíbá. So àràbá wa ti wá lọ túnra mú báyìí nísìn kí odò kó má lè gbé àrèrè wa lọ. Bẹ́ẹ̀ ni àwa fẹ́ tẹ omi ní ìsìn ká tó tẹ iyanrìn. Bẹ́ẹ̀ ni báwọn àgbà ṣe ń sọ nìyẹn pé omi la kọ́kọ́ ń tẹ̀ ká tó tẹ iyanrìn, bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tẹ iyanrìn ká tó tẹ omi ni. Bẹ́ẹ̀ ni Chief Sunday Igboho Oòduà bá fi dọ́kàn deny Yorùbá nation pé àwọn ò ṣe Yorùbá nation wọn sọ bẹ́ẹ̀ o, wàláì wọn sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àti wọ́n sọ̀rọ̀ wọn sọ bẹ́ẹ̀ káwọn ò ṣe Yorùbá nation wọn. Ṣùgbọ́n nǹkan táwa tí mo wá fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ báyìí ní ìsìn ni pé wọ́n ní ọgbọ́n inú lejò ń lò. Lówe ni màá sọ̀rọ̀ mi lẹ́ni yìí o, Ọlọ́run ọgbọ́n inú lojò ń lò. Pípé ló ṣe máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa, pípé ló ṣe máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa ní Nàìjíríà, torí pé àwa àti Fúlàní, Yorùbá àti Fúlàní, Iran àti Israel ni wá, a lè láìkí ara wa, àmọ́ bó ṣe máa pààyàn náà nìyẹn, a máa jà ní, a láìkí ara wa, nífẹ̀ẹ́ ara wa, àti súra wa. 1914 amalgamation ó ti expire, Iran àti Israel ni wá lọ́wọ́ báyìí ní ìsìn Yorùbá àti Fúlàní. So pípín náà ló ṣe máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa, lílọ ló ṣe máa kẹ́yìn bọ́yì wa, a ṣe máa lọ náà ni. Bẹ́ẹ̀ ni a ṣe máa lọ náà ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi egun òtòlò ẹ jẹ́ ká fi tò, ẹ jẹ́ ká fi tò. Wọ́n ní ihun tá bá tò ló ń gúnrégé, ìmọ̀ bí àmọ́ gbàṣá, wọ́n ní ihun tá bá tò ló ń gúnrégé. Àti mi ì lè sọ pé wàdùwàdù la fi ṣe tẹ́lẹ̀, mi ì lè sọ pé wàdùwàdù nítorí pé bó ṣe ń ká wa lára ni. Kò sẹ́ni tí freedom òun, kò sẹ́ni tó fẹ́ jẹ̀yà, òmìnira dá, òmìnira dùn, òmìnira ó ṣe ló dàbí ọkùnrin tó fẹ́yàwó sílé tó ń fìyà jẹ ìyàwó ẹ̀, tó ń fìyà jẹ ìyàwó ẹ̀, tíyàwó ẹ̀ lè sọ̀rọ̀ ẹmọ tó ti kéjì ìyàwó ẹ̀, tíyàwó ẹ̀ wá ráyè sá lọ mú lábẹ́. Tó bá já síta báyìí ó máa wò pé so ìgbádùn kan wà báyìí ní mi mọ̀ bí nǹkan tó yẹ kí n fi ṣe sample ní I don't know. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé òmìnira dùn. So ní gbogbo ìgbà la ti ń wò wípé a fẹ́ lọ Yorùbá nation, a fẹ́ lọ Yorùbá nation. So àgbà yẹn la wá ń tẹ iyanrìn, mọ̀ pé omi ló yẹ ká kọ́kọ́ tẹ̀ ká tó tẹ iyanrìn. So bí mo ṣe ń bọ̀rọ̀ lọ, ọgbọ́n inú lejò ń lò, pípín náà ló ṣe máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Mo kàn fẹ́ kẹ́ jẹ́ ká fi egun òtòlò ká fi tò ní. Sùúrù tó nájọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn, wàláì sùúrù tó nájọ́ ni. Ẹ lọ fọkàn balẹ̀, ẹ̀yin rán mi, ẹ lọ fọkàn balẹ̀, lílọ ló máa kẹ́yìn bọ̀ yìí wà, a máa lọ ní, wàláì a máa lọ ní. Bẹ́ẹ̀ ni wọ́n ní fúnra oníkọ́ ló máa ń fẹnu ẹ̀ pé kọ́. Bí Yorùbá ṣe máa lọ, àwọn Fúlàní iná ló máa fà á, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, àwọn Fúlàní iná ló máa fà á, ó dẹ̀ ti dé tán o, wàláì ó ti dé tán. Ṣé mọ̀ pé wọ́n sọ pé bàbá Tinubu náà kì í ṣe wọ́n jọ sọ pé bàbá Tinubu ó fẹ́ mọ kánò bíbi kankan, ó fẹ́ divide gbogbo nǹkan ogun ta ní Nàìjíríà, wọ́n fẹ́ divide ẹ̀ sí gbogbo. Ẹ mọ̀ pé kíní ní gbogbo ẹ̀ wọ́n tẹ olórí burúkú làwọn Fúlàní, wọ́n ti kó wa ní pàǹpà mọ́ra ti pẹ́. Ṣé mọ̀ pé tó bá yẹ pé gbogbo ìgbàyẹ tí nǹkan tí mo kàn fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ ni pé gbogbo ìgbàyẹ tí à ń sọ pé a fẹ́ lọ tá bá declare ní gbogbo ìgbàyẹ, ṣé mọ̀ pé àwa làwọn Fúlàní jẹ, àwa ní Nàìjíríà ń jẹ, Yorùbá ló ń jẹ. Bẹ́ẹ̀ ni Yorùbá ló ń jẹ. Ṣé mọ̀ pé ìgbàyẹ tó bá yẹ pé a declare ni, wàláì mi ò ní parọ́ fún yín, àwọn Fúlàní máa kógun jà wá nílẹ̀ Yorùbá, wọ́n máa kógun jà wá nílẹ̀ Yorùbá torí wọ́n ti rẹ́dì burúkú, wọ́n dẹ̀ máa pa àwọn Yorùbá gan-an. Wọ́n máa pa ọmọ Yorùbá mi ò nọ́bẹ̀ ẹnu ilé, ọbẹ̀ tó ọmọ Yorùbá mi nínú ilé gan kò mú, a lè ja ààrẹ dì àmúra ogun. Tó bá yẹ pa lọ declare bẹ́ẹ̀ yẹn nípa máa lọ ni, àwọn Fúlàní wọ́n máa jáwọ́ South West ni, wọ́n máa ṣe wọn Yorùbá léṣe gidi gan. Ọlọ́run adùn ṣe bí n tọ́lọ́run rẹ̀, Ọlọ́run ló sọ pé gbogbo ẹ̀ má ì tí bọ̀ sí i. So ẹ má bù ṣe Sunday Igboho mọ́, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, wọ́n try ni, èèyàn á try lóòkì wa náà ni. Bẹ́ẹ̀ ni á try ni, nígbà tó Ọlọ́run dẹ̀ ti sọ pé ó da òun ń wò yìí, mo tẹ́wọ̀n ṣe máa pín ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí lọ bẹ́ẹ̀ kọ́ lóun ṣe fẹ́ ṣe.
ọ̀nà Ọlọ́run ó ní ọ̀nà títí Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀nà èèyàn. So lílọ náà ni kò sí ní àti aláàfà àti pásítọ̀ àti gbogbo wọn wọ́n sì rí pé Yorùbá máa lọ náà ni àsìkò tó máa wá jẹ́ làwọn ò mọ̀ tó dẹ̀ ti dé tán báyìí sùúrù tó nájọ ni bẹ́ẹ̀ ni. So nǹkan tí mo ọ̀rọ̀ bí tí mo bọ̀rọ̀ lọ ni pé tó bá yẹ pé a lọ declare ní gbogbo táì gbà yẹn ni wọn ò ní take it easy fún wa o. Àwọn Fúlàní máa fi ṣe kàkà kékú má jẹ sèse á fi ṣàwádànù ni wọ́n á pa anybody payébù ni wọ́n máa yàwọ̀ south west ni. Kí làwọn politician fẹ́ ṣe wọ́n máa sá lọ ní ọmọ àlè ni wọ́n máa sá lọ ní wọ́n máa fi àwọn ọ̀rọ̀ Yorùbá sílẹ̀ wọ́n máa sá lọ ní wọ́n máa sá lọ ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà òun náà kọ́ ló ń pààyàn ní ìsìn tọ́ọ̀rí ìgbọ̀kan ṣe ni sọ́ọ́rí ìgbọ̀kan ṣe ni I condemn the killing náà ni. So wọ́n máa wò pé ẹ̀yin fẹ́ lọ tí àti ìtúyín sílẹ̀ pé fẹ́ lọ tó láwọn lọ̀gá wọn ní British gbé ìjọba lé lọ́wọ́ wọ́n máa ti lọ pààyàn jù. Thank God pé kò rí bẹ́ẹ̀ ń gbà yẹn tẹ́ pé Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni tí burúkú máa kàn tó máa kàn wá Ọlọ́run má jẹ́ kó kàn. So ẹ̀pẹ̀ Ọlọ́run ẹ̀yin ràn mí a máa lọ náà nílò ló ń kẹ́yìn bọ̀. So ibi tí mo bá bọ̀rọ̀ lọ báyìí ní sin pé ṣé mo pé gbogbo nǹkan ogun Nàìjíríà pátápátá nọ́ọ̀tì ló wà nọ́ọ̀tì ni gbogbo ẹ̀ wà wọ́n ní access tó jẹ́ pé báyìí ní ìsìn bàbá Tinubu tí wàá sọ pé ó ti fẹ́ máa pín sí gbogbo region ó dàgbọ́n ní 6 lọ pín sí àwọn region yẹn ó ti fẹ́ máa pín. Ṣé rí ẹ jẹ́ kí sọ fún yín èmi ò láìkí politician mi ò dẹ̀ lè láìkí wọn mi ní parọ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ mi ò fi ibì kankan ẹni bá ń wo program àmọ́ ìpè bí mo ṣe máa ń kó fáwọn politician mi ò láìkí wọn mo ní wọn lára àǹdì gan gidi gan politician mo ní wọn tọ́jọ́ wà lásọ̀rọ̀ gidi gan but mi ò kàn láìkí wọn ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ mi ì lè rí pé bí a mo lè láìkí wọn but tabarò tọrọ ń gbà mí kéèyàn sọ. So a lè sọ pé bàbá Tinubu fáìn wọn ò ṣe dáadáa sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó dàbí pé bàbá náà ti ń wò wípé tóun bá lọ lẹ́yìn ọdún mẹ́jọ tóun bá lọ àyà máa jẹ̀rọ Yorùbá o tí bàbá ìbá dẹ̀ fẹ́ ṣe dáadáa gbogbo ọ̀nà tá a bá lè fi máa lọ direct or indirect ni ọ̀ bó jẹ́ pé gbogbo ọkọ̀ tá a bá fẹ́ ṣe pátápátá ni kan ṣe torí pé tí bàbá ìbá tí ò bá pín tí a bá tún bọ́ sọ́wọ́ ìran Fúlàní mo ń sọ ni a máa lọ ọmọ kan sọ ni o tá a bá tún bọ́ sọ́wọ́ ìran Fúlàní tí bàbá ìwà dàgbàdàgbà tó darúgbó tó relé ogbó tó kú mi ò ro kúrò wọn ẹni bá ro kúrò mi kó lọ nìṣódò ọrùn débi lọ́rùn mo sẹ pé tó darúgbó kò sáwáyé má lọ wọn máa kú náà ni 100 years 200 years wọn máa kú náà ni. So tí bàbá ìbá wa lọ tó ń ṣe gbogbo rábàràbá tó ń ṣe ìtọ́ tó wá lọ wàláì a máa fi bluetooth èpè ránṣẹ́ sí wọn lọ́rùn ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ a máa tọ bluetooth yẹn sílẹ̀ báyìí ní bluetooth èpè yẹn a máa fi ránṣẹ́ sí wọn lọ́rùn ni. So the best thing ni wípé wọ́n ètè á ṣe dáadáa fún wa báyìí nísìn bóyá 2027 ni gbogbo ẹ máa dàrú o bóyá dẹ̀ máa lọ́dún mẹ́rin wọn náà ni o èyí yòówù kan ṣe wọ́n ètè wá ṣe tó yẹ pé èmi wá rò pé láwọn tí mo bá sọ̀rọ̀ tí tó wà lásán rọ̀kì náà mi ní parọ́ fún yín wọ́n wá wò pé òkè bí bàbá yẹn ṣe fẹ́ divide gbogbo nǹkan ogun ta ní Nàìjíríà pátápátá tó jẹ́ pé nọ́ọ̀tì ni gbogbo ẹ̀ wà ó ti fẹ́ pín sí gbogbo region ó dà pọ́ ní 6 lọ pín sí ó ti fẹ́ pín gbogbo nǹkan ogun yẹn kó pín iṣẹ́ understand àwọn náà gbọ́n débi pé tí oníkálùkù bá tiẹ̀ máa lọ kò ní sí pé wọ́n máa fi gbogbo àwọn sophisticated weapon yẹn wọ́n máa fi halẹ̀ mọ́ wa tó jẹ́ pé south west ní nǹkan kan wá kàn máa pa àwọn Yorùbá ni. So ọgbọ́n tí bàbá yẹn náà fẹ́ dá nìyẹn torí pa ṣe máa lọ náà ní ẹ fọkàn balẹ̀ a lè jọ gbé Israel àti Iran ni wà Ọlọ́run a lè jọ gbé àwọn Yíbò náà àwọn náà ti rẹ́dí wọ́n ti fẹ́ máa lọ. So lílọ ló sì máa kẹ́yìn bọ̀ ìwà náà Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí pé tá a bá pín báyìí tó bá yẹ ká pín báyìí ni Fúlàní máa kógun wọlé Yorùbá Ọlọ́run ó máa kógun wọlé Yorùbá ni Ọlọ́run ẹlẹ́dàá bẹ́ẹ̀ ni ó pẹ̀lú ohun tá a ṣe pé àárọ̀ àti ọ̀dọ̀fin àárọ̀ àti ẹ ṣáà mọ nǹkan tó ń fẹ́ sọ ṣá àárọ̀ àti ọ̀dọ̀fin mi mọ nǹkan tó ń pè bẹ́ẹ̀ yẹn ṣá àárọ̀ àti kéèyàn ronú pìwàdà ṣá as in yes àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa tá a ṣe pé padà wípé orúkọ téèyàn bá máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé bẹ́ẹ̀ ni Ọlọ́run orúkọ téèyàn bá máa sọ ọmọ inú ẹni ló ń gbé wọ́n dẹ̀ sọ pé inú lóko ẹṣin ń gbé inú lóko ẹṣin wà bẹ́ẹ̀ ni wọ́n tún wá sọ pé tá a bá dẹjú sílẹ̀ àárímú lówelówe ni wọ́n ní lówelówe là ń lùlù àgídìgbò lówelówe là ń lùlù kinní kan ṣá ẹ ti mọ̀ nǹkan tó fẹ́ sọ lówelówe là ń lùlù kinní kan ọlọ́gbọ́n ló lè jó ọmọràn ló máa mọ̀ bẹ́ẹ̀ ni. So inú lóko ẹṣin ń gbé bẹ́ẹ̀ ni ẹ má wọrí Yorùbá máa lọ tó bá dojú ṣuṣu fùràlà bẹ́ẹ̀ ni ẹ bá dẹjú sílẹ̀ ẹ rí mú dúdùn lọ́sàn wa máa so nílẹ̀ Yorùbá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ dúdùn ni ọsàn wa máa so ẹ má bù ṣe Sunday Igboho mọ́ bẹ́ẹ̀ ni ẹ má bù ṣe Sunday Igboho mọ́ ẹ̀kọ́ máa tó fojú mímu wọn ẹ má bù ṣe Sunday Igboho mọ́ Ọlọ́run
ṣé ní gbogbo èyí tá a ṣe yẹn jẹ́ ká wòye pé a try luck wa ni àti bí Sunday Igboho náà sọ bẹ́ẹ̀ wọ́n ní a try luck wa ni ìgbà míì wọ́n ní tí o bá ń pe yá aláwò kó máa pe yá ìyá sẹ́mọ̀ èèyàn lè máa gbàdúrà sọ Ọlọ́run pé Ọlọ́run fún mi lówó kó wá jókòó sínú ilé kó wò pé bóyá àwọn spirit àbáwọn àjọ̀nú kan máa gbé owó wá báyọ̀ èèyàn máa jáde lọ ni èèyàn máa jáde lọ bóyá ibi tó ti jáde lọ ló ti máa rá láàánú tó máa ṣe é láàánú tó wó máa fi dé so nígbà táwọn sọ pé afẹ́ lọ tí kákọ́ máa fẹnu sọ lórí íńtánẹ́ẹ̀tì ni àwa jánu lórí íńtánẹ́ẹ̀tì pé àná Yorùbá nation no going back so kò ń ṣe bẹ́ẹ̀ a try luck wa ni àfitafita náà ni nígbà tí kò dẹ̀ tí luck wa tí kò dẹ̀ bọ́ sí náà so kò yẹ ò fa èébú tó bá yẹ ká jẹ lọ ni bí ṣe Sunday Igboho ṣe sọ tó bá yẹ ká jẹ lọ ni gbogbo aláma wà nínú gbádùn báyìí bẹ́ẹ̀ ni èèyàn máa ń try nǹkan náà ni gbogbo aláma wà nínú gbádùn báyìí tó bá yẹ ká jẹ lọ ni àti pé àwa mélòó gan là ń ṣe Yorùbá nation gbàtà ń ṣe Yorùbá nation nínú 100% gbogbo àwọn tó wà ní Nàìjíríà àwa pérése báyìí là ń ṣe Yorùbá nation 10% ló ṣe Yorùbá nation ní 100% ṣé àwa 10% yẹn la fẹ́ gba Yorùbá nation bẹ́ẹ̀ ni torí àwọn ọba ò dá sí wa àwọn olówó wa ò dá sí wa ìjòyè ò dá sí wa àwọn politician wo ò dá sí wa torí olè wọn torí fẹ́ jẹ wọn torí àti jẹ wọn ò dá sí wa. ẹ káàbọ̀ wọn ò dá sí wa torí àti jẹ wọn ò dá sí wa wá pérése báyìí ni ṣáà pérése yẹn la fẹ́ gba Yorùbá nation ohun tí mo yẹ sọ yìí pé a lọ tún pe àárọ̀ àti ọ̀dọ̀fín inú wa bẹ́ẹ̀ ni wípé òkè o ẹ jẹ́ ká yílù padà bẹ́ẹ̀ ni wípé iyanrìn la fẹ́ tẹ̀ tẹ́lẹ̀ ká tó tẹ omi but ẹ jẹ́ ká lọ tẹ omi a lọ re-strategize ẹ jẹ́ ká lọ tẹ omi ká tó tẹ iyanrìn bẹ́ẹ̀ ni so kò yẹ ká máa bú ṣe Sunday Igboho ẹ má yẹ ká fojú olóore gúngi àwọn bàbá tó sọ pé Yorùbá ò ṣe gbèjà ẹ má jẹ́ kí ó ṣẹlẹ̀ wa lórí bẹ́ẹ̀ ni torí pé kì í ṣe Sunday Igboho nìkan náà lọkùnrin ó try bílọ́níà ní sálẹ̀ bílọ́níà ní kì í ṣe òun nìkan lọkùnrin àwọn ọmọ àlè àwọn ọmọ ààrẹ ojo ààrẹ ìbẹ̀rù tó wá ń bú ṣe Sunday Igboho tó ń bú ara ló ń ta yín tẹ̀ ń bú ṣé bẹ́ẹ̀ náà ló kóòdì iṣẹ́ ẹ̀ ló kóòdì ẹ̀yìn ọmọ àlè burúkú yìí tẹ̀ ń bú ọ̀rọ̀ títí yẹn àti ètò ìmọ̀para ló ń ta ara dẹ̀ máa ta yín kù ní bẹ́ẹ̀ ni wọ́n ti gbé security lè ṣe Sunday Igboho lọ́wọ́ kò sí ohun tẹ́ fẹ́ ṣe mọ́ ẹ̀yìn ọmọ àlè burúkú yìí bẹ́ẹ̀ ni so ẹ má jẹ́ ká bú wọn ká má fi ojú olóore gúngi bẹ́ẹ̀ ni wọ́n ní ibì kan la máa gbà ká tó tí ọba máa mọ̀bọ̀ ṣá á ṣe bí ọ̀bọ bó fẹ́ máa sọ̀rọ̀ lóore tí ẹni bá máa mọ̀bọ̀ á ṣe bí ọ̀bọ ni bẹ́ẹ̀ ni ṣe bí ká ti gba Yorùbá nation ni bẹ́ẹ̀ ni ibi tá ń lọ òjìnà ibi tá ń yá sí ló pọ̀ bẹ́ẹ̀ ni a fẹ́ fi ihun tá a ní a fẹ́ fi gba ohun tá a ní ni ẹ̀yin tọ́rọ̀ tẹ́ bá ń bá mi lọ tọ́rọ̀ mi bá ń yé mò ń sọ̀rọ̀ lówe ni ṣe rí báyìí torí pé àwọn kan sọ pé ó ti lọ join OPC ó ti lọ ṣe kinní kan ó ti fà wọ́n sílẹ̀ ó join OPC ó fẹ̀mí ìwòmọ̀ọ́rẹ́ wọn ní fún bàbá Tinubu ni wọ́n ní ẹ̀san lóore ẹni bá ṣèyàn lóore èèyàn máa ń dúpẹ́ ni ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni ọdún 5 tó wà ní ẹ̀yìn odi ẹni ẹlẹ́ni gbogbo business wọn pátápátá lọ ti seize wọn ò jẹ́ kó rí owó ná ẹni tó ń fúnyàn lówó wájú ẹni tó ń fún ní owó tó ń béèrè owó ìṣe bí àwọn lára àwọn tí wọ́n fi ṣọ́ ilé wọn lára àwọn tó fi ṣọ́ ilé wọn tó fi tẹ́ pé kì í ṣe àwọn property wọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ìjọba ò mọ̀ tí wọn ò mọ̀ páwọn lọ ní ṣe bí lára àwọn tó fi ṣọ́ ilé wọ́n tà bẹ́ẹ̀ wọ́n tà lára àwọn ilẹ̀ wọn ilé wọn wọ́n yọ ogbó èsì ilé wọ́n tà èmi ni gbogbo nǹkan ló lé ṣe Sunday Igboho àwọn tó ti àwọn ọmọ Yorùbá tó ti rò wípé bí àwọn ò ní dé mọ́ wọ́n ti ń ta property ṣe Sunday Igboho ẹ̀yìn ẹ̀rí ṣé gbogbo nǹkan tó wá ṣe fún ẹ̀gbọ́n àpà sórí èèyàn máa wú wípé àwọn tí mò ń gbèjà lọ tún ń ṣàìdá pẹ̀lú mi kẹ máa wo bí bá ṣe dúdú àwa Yorùbá bá ṣe dúdú bẹ́ẹ̀ náà ni wọ́n wá ṣe dúdú bẹ́ẹ̀ ni wọ́n ta gbogbo property tó ti bìlíf pé kò ní dé mọ́ ẹni ẹlẹ́ni wọ́n fẹ́ kó jẹrà síbẹ̀ yẹn ni nígbà tó Ọlọ́run wá ṣe tí bàbá Tinubu ó tiẹ̀ ti lè jẹ́ pé nígbà tó Ọlọ́run ṣáà ṣe ṣá tó jẹ́ pé wọ́n wá sọ pé kọ́ máa bọ̀ wálé padà ẹni ẹlẹ́ni ṣe fẹ́ kó kú síbẹ̀ yẹn ni ṣe fẹ́ kó gbé síbẹ̀ yẹn ni à ń torí ọjà yín jà ọjà ní kí ló ń ṣe lẹ́ńkùlé òun ọjà ní kí ló ń ṣe lẹ́ńkùlé òun ẹ tún wá ń bu ẹ má bu wọn náà ẹ má bu ṣe Sunday Igboho mọ́ ọmọ ohun tó ń ṣe tó bá dé fìlà APC ọmọ ohun tó ń ṣe àti ṣé kò yé yín àná fẹ́ fi ohun tá à ní gbà ohun tá a ní ni ó yẹ kó yé yín inú lóko ẹ ṣe ń gbé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ á dòdìndín ó dẹ̀ ní bá máa mọ̀ bọ̀ á ṣe bí ọ̀bọ ni wọ́n sọ pé òun rọ̀yọ̀
òun rọ̀yọ̀ òun kanjú Aláàfin òkú òun rọ̀yọ̀ òun kanjú Aláàfin ò lọ kúrò níbì kan Aláàfin ò lọbì kankan ṣá òun rọ̀yọ̀ òun kanjú Aláàfin ò lọbì kankan bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tọ́lọ́pàá mú tó ní òun ò gbá wóró òun ò gbá kọ̀rọ̀ kó ṣá ti dé station ní kó ṣá ti dé station ní o ẹni tọ́lọ́pàá mú tó ní òun ò gbá wóró òun ò gbá kọ̀rọ̀ ṣebí kò ti dé station ní ẹ má wọrí gbogbo ọ̀nà ló gbà báyìí nísìn àbá àgbà wóró ká gbà kọ̀rọ̀ ká gbà APC wọlé ká gbà kíní kan wọlé ṣebí ká ti gbalẹ̀ Yorùbá wa ní ẹ má wọrí a lè dá ṣe Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹbí ká ti gba Yorùbá wa ní a máa gbà sùúrù tó lọ́jọ́ ni ẹ má kánjú ẹ má bù ṣe Sunday Igboho mọ́ ẹ má jà fojú olóore gúngi bẹ́ẹ̀ ni ẹ má jà fojú olóore gúngi ṣe ti gbọ́ wọ́n dé fìlà APC o wọ́n dé fìlà APC o a gbọ́dọ̀ ẹ má jẹ́ sọ̀rọ̀ tán ṣá ẹ má jẹ́ sọ̀rọ̀ tán ẹ má jẹ́ sọ̀rọ̀ tán tiẹ̀ kó yí àwọn ọlọ́gbọ́n ló lè yé nísìn ok wọ́n gbé security ilẹ̀ Yorùbá fún ṣe Sunday Igboho àwọn kan tún ti ń bínú sí àmọ́ káwọn yẹn ń tara ni o àwọn ọmọ ààrẹ Ọjọ́ ààrẹ Ẹ̀bẹ̀rù wọ́n tún ti ń bínú nísìn wọ́n gbé security ilẹ̀ Yorùbá wọ́n gbé fún ṣe Sunday Igboho ṣé bí tí ààbò bá wà tí wọn bá pa wá tí ogun á bá pé la máa rò wípé a fẹ́ gba ilẹ̀ Yorùbá ok security tó wá gbé fún ṣe Sunday Igboho yẹn ṣé ẹ mọ̀ wípé ọwọ́ wa ti ń tèkú dàbọ̀ díẹ̀ nìyẹn ṣá tó dáwọn lèmi sọ pé kò yẹ kó bá politician ṣe kò yẹ kó bó lóṣèlú ṣe kò yẹ kó ṣe kinní kan kò sọ́gbọ́n ọ ní ohun orin tí mo kọ ní ìsìn pé ó lóun ò gbà wóró òun ò gbà kọ̀rọ̀ bó ṣá ti dé station ni o bó jẹ́ wóró la fẹ́ gbà bó jẹ́ kọ̀rọ̀ ni bó jẹ́ wájú ilé bó jẹ́ kùlé ilé bó jẹ́ yìn ilé bó jẹ́ kinní kan yìí kí ò bá ní ṣọwá ti gbé ọlẹ́ni tọ́wọ́ ò bá ètò ikú dà ó má béèrè ikú tó pa bàbá ẹ̀ security tó gbé ẹ má jẹ́ fi ọgbẹ́nu sọ̀rọ̀ anyway ṣáṣú ti yé yín tó ṣe fẹ́ má bù ṣe Sunday Igboho mọ́ Ọlọ́run súnsùn dúdùn lọ́sàn ọ̀ràn Yorùbá máa so dúdùn lọ́sàn wa máa so bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí ìgbà tèmi náà mi ò láìkì olóṣèlú ìdẹ̀ bí kò bí a mo lè láìkì wọn ìgbà tèmi náà kọ́ rí mo wò pé kíní kan ṣùgbọ́n nígbà tí mo wá gbó ti yé yín tí mo mọ̀ pé ókè ó ti yé mi gbogbo ẹ̀ máa dá náà ni a máa gbalẹ̀ Yorùbá wà láyà máa gbà á torí kí láǹfààní tá à ń rí mẹ̀kúnnù ò gbádùn ẹ wọ ẹ jẹ́ parọ́ kan fún yín wà láìtàláì small bit láì làṣílá wà Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣe rí nínú ìlú ìbáyìí ní ìsìn èmi ò tiẹ̀ mọ̀ àwọn single parents àwọn kan tó jẹ́ pé bóyá single parent bóyá tí wọn ò nọkọ ìmù ọkùnrin náà tó jẹ́ pé tí kò bá níyàwó nínú ìlú yìí tó bá ṣiṣẹ́ torí kò lè ráyè tọ́jú ọmọ ẹ̀ ìjọba tí wọ́n máa assist ẹ̀ ṣe understand ó kàn yín pé ó ti níye iṣẹ́ tó máa ṣe ni so that wàá lè fi ráyè torí wọ́n cherish ọmọdé gan nínú ìlú yìí o ọmọdé arúgbó àwọn tó ní disability wọ́n cherish wọn ìjọba ò fi wọ́n ṣeré o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ so ìwọ tó wá jẹ́ pé single parent bóyá ò nọkọ àbí ò níyàwó ló dẹ̀ ní ọmọ so o ò gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pé kó máa ṣiṣẹ́ 60 hours kó máa ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní time fún ọmọ ẹ̀ so torí ẹ̀ ìjọba ti wá sọ pé ok iye iṣẹ́ báyìí ló lè ṣe in a week so èyí tó wá kù yẹn torí means tested ó ti ní iye tó gbọ́dọ̀ gbà ó ti mọ iye ìlú tó wọ́ọ̀kì ni ó ti mọ iye tó gbọ́dọ̀ gbà in a week owó tó wá kù yẹn ìjọba máa wá support ó máa fún ẹ bẹ́ẹ̀ ni àwọn social welfare máa fún ẹ sí ni wípé iléeṣẹ́ báyìí ló gbọ́dọ̀ ṣe kó lè ráyè tọ́jú àwọn ọmọ so nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ní ìsìn ni wípé ọ̀rẹ́ mi kan ló wá sọ fún mi single parent ni kò nọkọ nínú ìlú yìí ló wá sọ fún mi ọ̀rọ̀ tí mò ń sọ yìí èyí síbẹ̀ ní Thursday èyí lọ fún wọn ní owó yẹn o ó wá sọ fún mi ìgbà tí mo débi iṣẹ́ ló wá sọ pé òun tiẹ̀ wá rí app owó àkáǹtì ẹ̀ ní orí app wá sọ pé ṣé mo mọ̀ yín pé òun rí owó kan ó ní òun máa rí àwọn owó kan ní single parent nínú ìlú yìí ó ní ọmọ kan ló ní so single parent ni iye tí single parent iye tí ìjọba máa support ẹ iye tí ìjọba mi ó ní bá ṣe máa calculate but iye tí ìjọba máa ń fún every week pẹ̀lú iṣẹ́ tó ń ṣe €250 ìjọba máa ń fún pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ọ̀ka iṣẹ́ tó ń ṣe yẹn mọ̀ but wọ́n máa fún ní €250 so wá nígbà tó ń wá ṣí àpò òun tó ló fi wọ̀n mí ìgbà tó ṣí àpò ẹ̀ kó tó jáde ilé láàárọ̀ wọ́n ti sanwó yẹn wọ́n ti máa san every Thursday lọ́ máa ń san ó wá rí ó lóun rí 668 àbí 686 ló sọ pé bóyá òun rí ó lóun wá wọn pé 250 lòun expect náà pé anyway ó ṣàtún lọ bèrè àwọn single parent ẹgbẹ́ wọ́n wá sọ fún yín pé torí pé next week jẹ́ St. Patrick holiday níbí báyìí St. Patrick holiday níbí báyìí pé wọ́n ti wá san owó ti wíìkì sílẹ̀ èní ní every Thursday ló máa ń gbà wọ́n ti san owó ti wíìkì sílẹ̀ wọ́n tún wá san owó ti next week náà fún
ṣe understand so ìyẹn 250 ó jẹ́ 500 so 160 something euro tó rí lórí ẹ̀ yẹn ìyẹn ló tún wà wọ́n pé owó kí leléyìí ọ̀rẹ́ yẹn wá ń sọ fún wípé wọ́n ti fi owó kún owó láti January ṣé 32 euro àbí 30 kìíní kan lọ́ fi ó tún ti fi kọ́sẹ́tì sọ́fà yẹn fún yín ni pé wọ́n tún ti fi owó kún owó tí single parent máa ń gbà so ìyẹn gbogbo yẹn lọ́wọ́ backdate fún tó wá fi san fún ní èmi tí mò ń sọ yìí ni òmórí app yẹn o ní Back of Island app ó fi wọ̀n mí báyìí níbi iṣẹ́ o wọ́n tún wá ó ń ṣiṣẹ́ tún gbowó o kẹ́ máa wo ìlú tó ń tọ́jú wọn o ó ń ṣiṣẹ́ tún gbowó o àwọn ọlọ́tún máa jẹ́ pé tí a bá tún wà ní winter ìjọba tún máa fún wọn ní owó ọ́ìlì pé wọ́n máa fi kí lè máa fi warm wọ́n tún máa fún wọn ní owó oil tí a bá tún ṣe Christmas wọ́n tún fún wọn ní Christmas bonus wọ́n gbádùn ẹ wo àwọn mi kọ́fẹ́ ló sọ kàbí kí wọ́n má ṣiṣẹ́ mọ́ ni torí pé wọ́n gbádùn jàmbá tá à ń ṣiṣẹ́ gan lọ alihamdulilayi mo dúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run dáríjì mi wọ́n gbádùn gidi gan ìjọba tọ́jú wọn ẹ jẹ́ kí n sọ fún yín bí epo tún ṣe wọ́n yìí bí epo tó wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín I'm sure pé ìjọba ìlú Irish government yìí ó tún lè sọ pé òun tún máa help wọn pé òun tún máa fún wọn ní owó pé kí kọ́ máa mọ àlá wípé epo tún ti wọ́n ń tọ́jú wọn kí nìkan tó ń ṣe fẹ́yìn mo gbọ́ pọ́n lépo tí wọ́n ní Nàìjíríà báyìí ní ìsìn ìjọba oníṣẹ́ ní pé bóyá òun rí ìgbà tí wọ́n ti ẹ̀jà ní Ìránì ní ìgbà tí Ìránì ògbọ́n òjà kọ́ tépo òun tẹ́lẹ̀ ṣọ́ṣe bí pé bí àwọn rí yìí ìgbà tépo wá wọ́n báyìí náà ní ìsìn wàhálà ti tiyín náà nìyẹn nílùú tó népo tó ní ìjòyè ọmọ ẹlẹ́ran yín wá ń jẹgun ọmọ aláṣọ yín wá ń wà kìsà ṣé bóyá kó máa rí nìyẹn àwọn kan dẹ̀ wà nílé pé wọ́n ń kó owó yìí wọ́n ń jí owó yìí gidi gan ni wọ́n ń jí gidi gan ni àwọn péréṣe báyìí ló ń gbádùn nínú Nàìjíríà gbogbo yẹn náà ní ṣe Sunday Igboho náà rí wípé ẹ ń fìyà jẹran mi ṣé kò ní owó lọ́wọ́ ni silent billionaire ni ó ní owó lọ́wọ́ náà nǹkan tó ń tà wá náà lára nìyẹn wípé kí ló dé tó ṣe ń fìyà jẹ ìran wa a dẹ̀ máa lọ náà nílé lọ ló ń kẹ́yìn bọ́ yìí so ẹ má bu ká dúpẹ́ lọ́wọ́ wọn ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe mo gẹ̀ẹ́sẹ̀ ọkùnrin tó ń sun rárá fẹkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe káwá dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bí téèyàn wà ṣíṣe Sunday Igboho nìkan lólówó tó wà Nàìjíríà ni àìmọye olówó tó wà Nàìjíríà tó jẹ́ pé wọn ò rí yín so ẹ má jẹ́ ká fi ojú olóore gúngi ẹ má jẹ́ ká fi ibi sólóore so ẹ má bù sí Sunday Igboho mọ́ ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ ṣé wọ́n dé báyìí nísìn péréṣe ló kù ariwo yẹn gbogbo ìta àpapọ̀ lẹ́tẹ́lẹ́ ẹ̀wọ̀n bẹ́lẹ́dẹ̀ ṣe máa ń dún bàdé lẹ́dẹ̀ ṣe máa ń dún ìwọ̀n bẹ́lẹ́dẹ̀ ṣe máa ń dún but báyìí nísìn bá ṣe ń dún yẹn ó ti ń reduce ó ti ń reduce kò kú àwọn kan ní Yorùbá nation ti kú níbo ẹtútọ́ ìdánù wọn ń bọ̀ àsórí yẹn Yorùbá nation òkú bẹ́ẹ̀ ni Yorùbá nation òkú kò dẹ̀ lè kú láéláyé níbo kì í ṣe Sunday Igboho ló bẹ̀rẹ̀ Yorùbá nation no ṣe Sunday Igboho kọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation kò ṣe Yorùbá nation ò bẹ̀rẹ̀ lórí ṣe Sunday Igboho kò dẹ̀ lè parí lórí ṣe Sunday Igboho bẹ́ẹ̀ ni àwọn kan ti ń ṣe Yorùbá nation yìí ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ pé ọ̀rọ̀ ṣé ẹ̀mọ́ àti pé ṣé ẹ̀mọ́ yìí pé oníṣẹ́ tó lọ́n fi ran oníkálukú ni ó ní àwa ní òkè ní ìsìn ìwọ tó jẹ́ dentist o ò lè ṣiṣẹ́ optician ìwọ tó jẹ́ iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni hairdresser kò lè ṣiṣẹ́ tailor carpenter kò lè ṣiṣẹ́ welder iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan ti ń pariwo Yorùbá nation yìí ti pẹ́ẹ́pẹ́ pé wọn ò gbóhùn wọn mi ti ẹ̀ gbọ́ rí rárá pé Yorùbá nation yẹn exist kí ni ṣe Sunday Igboho ganu sí báyìí tó tẹnu bọ̀ báyìí ni aláàmù yẹn búrò ni òkè ta ló wá mọ̀ bóyá ẹni tọ́lọ́run fi ránṣẹ́ Sunday Igboho nìyẹn tó ẹ pé wá sọ pé rọ dandan ó gbọ́dọ̀ kó adélẹ̀ lórí ó gbọ́dọ̀ kó adélẹ̀ lórí kò dẹ̀ sọ fún òkú adélẹ̀ lérí ká tiẹ̀ tún bó ṣe jẹ́ pé bóyá ó tiẹ̀ wá bá wa pariwo ẹ̀ yẹn ó jẹ́ torí bó ti Yorùbá nation ti di international gbogbo àgbáyé ló mọ̀ pé Yorùbá ẹ̀ exist báyìí ní ìsìn bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fi Nàìjíríà ó ti fi gbogbo lẹ̀ Yorùbá mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà ti gbogbo lẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ maybe 2018 2007 2016 lè débi ìpọ̀sẹ̀sẹ̀ pé I'm from Yorùbá where are you from I'm from Nigeria ni tó bá sọ pé Yorùbá kó ṣe gbìyànjú ló mọ̀ pé Yorùbá yòówó ọ̀hún mọ̀ pé Yorùbá yẹn exist bẹ́ẹ̀ ni but nísìn àwọn èèyàn ti mọ̀ pé nǹkan tó jẹ́ Yorùbá wà wọ́n ti mọ̀ pé Igbo wà wọ́n dẹ̀ ti mọ̀ pé Fúlàní Haúsá wọ́n ti mọ̀ pé ó wà báyìí nísìn ṣe Sunday Igboho nínú Nàìjíríà yẹn gan pàápàá àwọn èèyàn ti mọ̀ pé Yorùbá ọdún òkè ṣe gbìyànjú náà lóye o torí pé ẹlòmíì òpònú ni orí ẹ̀ ti dọ́ta wọ́n máa ń ronú fún wọn ni ẹlòmíì ò lè tíìkì fún rẹ̀ zombi ni wọ́n ẹ mọ̀ pé zombi lẹlòmíì ìdẹ̀lẹ̀ bá wọn wí náà wọn fún wọn nínà wọn jẹ́ kó gbọ́ news ní wọn jẹ́ kó mọ nǹkan tó ń lọ gbogbo ẹlòmíì kó ṣàti jẹun kó ti jẹun ni kò rí nǹkan kò rí ó ti dé wọn mọ́nú àgò bẹ́ẹ̀ ni ẹlòmíì tẹ́ bá sọ fún yín pé ẹ ń lọ ẹ fẹ́ kúrò nínú Nàìjíríà ẹ fẹ́ kúrò nínú Yorùbá lọ ádìbò lẹ́ ń lọ ṣé ẹ fẹ́ gbé Yorùbá lọ síbi kan ni wàláhì wọn máa ń bèrè bẹ́ẹ̀ pé ṣé ẹ fẹ́ kó yé wọn ẹ ń lọ bó lẹ́ ń lọ náà
ṣe fẹ́ gbé Yorùbá lọ ẹ fẹ́ kó yẹ lómi ẹ ṣe máa láàyè wípé Yorùbá ni wá Yorùbá tí yẹ exist kó tó di pé wọn máa gàdé ìtura ẹ ṣe máa láàyè lómi fẹ́ pínpínpínpín ọ̀ṣẹ́ Sunday Igboho nígbà tó ń ganu sí báyìí aláwọn yẹn búrò ni àwọn èèyàn mọ̀ pé Yorùbá nation ó jẹ́ pé ariwo yẹn náà tó tiẹ̀ ṣe bá wa pa yẹn náà ni ó yẹ ká máa kí wọn ká máa yìn wọn ni so Yorùbá nation ò lè parí even ti ṣe Sunday Igboho bá sọ pé àwọn ò tiẹ̀ ṣe mọ́ which is tí wọn ò sọ pé àwọn ò ṣe mọ́ wọ́n ní tó nírèsè bá pọ̀ tí ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun láíláí èyí tó tiẹ̀ ṣe bá pariwo Yorùbá nation yìí tó jẹ́ pé a ní ìjọba Nàìjíríà gbùgbùrùgbùrù tẹ́lẹ̀ báyìí ìyẹn náà tó láyé ọ̀tọ̀ náà bẹ́ẹ̀ ni a ti ń súnmọ́ etí ilé sùúrù tó nájọ́ ni ẹ mọ̀ pé sùúrù tó bá nájọ́ ẹ máa kà pé okò báyìí sùúrù tí ó nájọ́ lè máa wò pé lè máa give up sùúrù tó nájọ́ leléyìí a máa gba Yorùbá láàdí wa bẹ́ẹ̀ ni sọ wá sí pé ìgbà tí ṣe Sunday Igboho tó ti lọ join APC yẹn torí mò ń gbóríṣiríṣi lóòótọ́ mo busy gan mi ráyè wá ṣe program but mò ń gbóríṣiríṣi voice message oríṣiríṣi gbogbo ẹlòmíì tó máa pè yàn kíní kan ṣé tí wàá tán náà nìyẹn ni níbo ló tán sí máa ń gbèrè pé ibo ló tán sí tán níbo nígbà tí ṣe Sunday Igboho tó ti wá lọ àárín fìlà APC lórí wọn and so fucking what ó ní life ẹ láti live kò lè live life ẹ fún wa náà ṣe a máa ń sọ pé torí pé Yorùbá nation ta ni kó má ṣe nǹkan tó máa please ẹ ni kó máa live life ẹ fún wa ni kó máa please ara ẹ ni ó ti torí pé òun fẹ́ please wa kó máa displease ara ẹ ebi òdẹ níbi tó ti sọ jáde wípé òun fi Yorùbá nation sílẹ̀ kó sọ jáde bẹ́ẹ̀ ni so ó gbọ́dọ̀ ṣe nǹkan tó máa make it happy so ṣé tí wàá tán náà nìyẹn àwọn èèyàn ló ṣé tí wàá tán náà nìyẹn ẹ má bínú mo fast sọ̀rọ̀ á ní Ajé Olókun ṣé tí wàá tán náà nìyẹn ṣe Sunday Igboho àwọn onífìlà APC lọ́wọ́ ẹ lórí ẹ kò ṣe Yorùbá nation mo ní ṣe sọ fún pé òun ò ṣe mọ́ ni kò sọ fún pé òun ò ṣe mọ́ kò síbì kankan tó ti sẹ pé òun ò ṣe mọ́ but wọ́n ní oníkùn ló mọ kàjẹ olómọwọ ẹ fún wọn la tí wọ́n yé wọn ẹni tí ò yé ni òye bẹ́ẹ̀ ni tí wọ́n yé wọn bẹ́ẹ̀ ni pé ṣe Yorùbá mo á sọ fún mo ní Yorùbá nation bẹ̀rẹ̀ lórí ṣe Sunday Igboho kò dédé parí lórí ṣe Sunday Igboho àwọn kan ló ti ń ṣe tí wọn ò gbóhùn wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ṣe Sunday Igboho débẹ̀ ni ó parí tó bá jẹ́ pé bóyá ibi tí ṣe Sunday Igboho fẹ́ ṣe lọ́sọ̀ pé ní ìlú Olúwa ràn mí lọ́wọ́ dé yẹn kí ló wá dé ṣé dandan ni kó jẹ́ pé òun nìkan kọ́ lọkùnrin ṣé àwọn ẹni tó ń bá mi sọ̀rọ̀ ọkùnrin náà ni bàbá ẹjọ́ tó lọ ṣẹ́yìn náà ló kó ń dì ní ó rẹ́rìn mo ní mò ń béèrè ni ẹnu kó ń dì náà tẹ́yìn náà bá bẹ́ tẹ́ bá ṣíwájú á lìdí yẹn tẹ́ bá lìdí wa á tẹ̀lé yìí náà kábọ̀ nítorí ẹ fọkàn balẹ̀ ṣe Sunday Igboho sọ pé òun ò ṣe mọ́ tí wọ́n yé wọn bẹ́ẹ̀ ni àmọ́ ohun tá à ń ṣe bẹ́ẹ̀ ni so kò lè parí Yorùbá nation ò lè parẹ́ lórí ṣe Sunday Igboho torí pé ṣe Sunday Igboho kọ́ ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn dẹ̀kọ́ lórí wọn dẹ̀kọ́ ló máa parí so Yorùbá nation movement ni kò lè kú movement ni ó ń lọ ni movement ò lè kú láíláí ẹ fọkàn balẹ̀ á máa gbálẹ̀ wa ni Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ bẹ́ẹ̀ ni torí mo kàn mọ̀ pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó bàbá dámì ẹyẹlé ni wọn ẹyẹlé ò dẹ̀ kí n bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú kó yẹrí wọn ò lè gbé wa dé àárín méjì ọ̀nà kó wá fi wọ́n sílẹ̀ ẹ̀yẹn pepish ẹ wo so bí mo yẹn sọ mi nǹkan fẹ́ fi gbẹ́ni sọ̀rọ̀ ní sùúrù tó lọ́jọ́ ni o bẹ́ẹ̀ ni sùúrù tó ní ọjọ́ ni Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ bẹ́ẹ̀ ni ìrìn àjò tá à ń rìn yìí ìrìn àjò tí ṣe Sunday Igboho rìn wàláì ó máa so èso olóore fún wa ni ẹ̀rín lọ̀rọ̀ wa máa já sí ẹ̀rín ni àwọn kan lè má bílí fún ọ pé ṣùgbọ́n ojú yìí ló máa ṣe tẹ́ bá dẹjúlẹ̀ ẹ̀rín mú ayọ̀ ni èso rere ló máa so fún wa bẹ́ẹ̀ ni ọkàn fẹ́ fi mi ìfẹ́ sọ̀rọ̀ but anyway ọlọ́gbọ́n ló máa yé ẹ mọ̀ ọkàn fẹ́ fi wanted tí wọ́n gbé kúrò lórí wọn wọ́n fẹ́ fi dúpẹ́ oore ni Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ wanted tó gbé kó easy ọdún 5 lẹ́yìn odi wọ́n sọ wọ́n handicap ní pátápátá téèyàn bá fẹ́ bà sílé ayé èèyàn jẹ́ téèyàn kó bá fẹ́ bà sílé ayé yìí jẹ́ tó bá sì sí gbogbo bí àtijọ́ àti mú yín ìyẹn jàjẹ́ lọ gbogbo bí tẹ́ bá ti jẹ tẹ́ ti rí owó wọ́n ní lẹ́yìn owó tún ni tó gba gbogbo bí tẹ́ ti rí owó ti bà sílé ayé yìí jẹ́ Bísí Akínwálé ẹ má bínú Bísí Akínwálé yìí ok máa ń bí alẹ́ tàṣà orúkọ yẹn ó sound familiar mi mọ̀ bóyá ẹni tí mò ń rò ní ṣá anyway ẹ káàbọ̀ á máa sọ̀rọ̀ later ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ ẹ ṣe gan tí ẹ bá fẹ́ bàtí bó jẹ́ pọ̀ rẹ̀ yín náà ni kó wá rí pé ìṣiṣẹ́ bì kan tẹ́ ẹ̀ ń rí owó kó wá lọ bá ti yín jẹ́ kó lọ bá ti tọ̀ táyàn jẹ́ níbẹ̀ yẹn kíṣẹ́ yẹn wá bọ́ ọ̀rẹ́ àwọn ẹ sá fún ni o ẹ sá fún ni torí pé ó ti bá ti láyé jẹ́ ó ju àjẹ́ lọ so nǹkan tó ṣe fún wọn nìyẹn gbogbo ibi ẹ káàbọ̀ sà Àpáta Ọlátúnjí Peter ẹ káàbọ̀ sà àwọn tó ń bú Sunday Igboho òrónú ni àwọn tó ní pẹ̀lú pé mo lo glasses mi níran dáadáa Ọlọ́run àwọn tó ní Ìgbòho
ẹ má bínú mi ríran dáadáa mi ríran dáadáa but ẹ káàbọ̀ sà Pátá Ọlátúnjí Peter àmọ́ èmi Táíwò Kíkẹ́ Fásánmi ẹ káàbọ̀ mà mi ríran dáadáa Ọlọ́run aṣàánú mi rí torí ẹ náà mo tún ṣe sún sẹ́yìn ṣá mi rí anyway ẹ má dá wọn lóhùn àwọn náà ló kóńdì èyí tó dé tó dé ṣọkùnrin tó ló kóńdì ṣé bí wọn ọ̀nà kan lé wọn ní bàbá wọn dẹ̀ lẹ́gbọ̀n ọkùnrin wọn dẹ̀ bímọ ọkùnrin so kí ló dáyẹ kó ṣe Sunday Igboho àfibíṣó lóore làwọn èèyàn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àfibíṣó lóore ni wọ́n ìka wọn ò jẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ ọmọlọ́mọ ló dùn pé làbẹ́gúndé ọmọlọ́mọ là ránṣẹ́ dé tòrutòru bẹ́ẹ̀ ni ẹni bá fẹ́ kọ́ tì ń pa ṣé tẹ̀ wọ́n rí àwọn èèyàn adáwọn ọmọ yìí nǹkan tó bá rí àfi tó bá lù sẹ̀ ààrẹ tí ìlú ṣe Sunday Igboho torí kò síbi tí ṣe Sunday Igboho ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ àti ìlú sẹ̀ ẹni tí òye ni òye bẹ́ẹ̀ ni ẹni tí òye ni òye torí pé ṣé láwọn èèyàn wọn máa fẹ́ tìyàn pa ni ẹni tó bá gbà tí ó bá ro orí ẹ̀ tó bá jẹ́ káwọn èèyàn tí wọn pa pé kí ló dé ó ti kúrò bẹ́ẹ̀ ó ti gba báyìí báyìí ni kò gbà tí wọn bá lọ gọ́gọ́gọ́ tó ń ṣe bí sobí wọn á ti ọ̀tá èèyàn wọnú kòtò báyìí wọn á dẹ̀ padà ní Ọlọ́run lẹ́yìn pé kéèyàn súnmọ́ Ọlọ́run kó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́lọ́run máa tọ́ sọ́nà ó dẹ̀ máa ṣe nǹkan tó máa dùn mọ́ nínú tó bá ti rí pé nǹkan tó ń ṣe nǹkan tó ń dùn mọ́ Ọlọ́run nínú tó dẹ̀ ń dùn mọ́ òun nínú kó ní tàn gbọ́n sọ nítorí àwọn èèyàn ẹlẹ́nu kàríkàṣọ ni wọ́n ẹnu wọn lọ fa ẹnu wọn ló jẹ àwọn òbẹ́ lẹ́nu méjì ṣeré mọ́ wọ́n mọ iye nǹkan tó bá ní àfi tó bá lùzẹ̀ ṣe bí nígbà tí bàbá wa Awólọ́wọ̀ wà láàyè ta ló recognize ṣé wọ́n bú bàbá wa Awólọ́wọ̀ náà ni pẹ̀lú bó ṣe léèrè ọ̀fẹ́ ó ṣe gbá ó ṣàwọ́ wọ́n bú bàbá wa Awólọ́wọ̀ náà ni nígbà tí bàbá wa Awólọ́wọ̀ wa lọ tán lọ́yẹ̀ṣẹ̀ wa mọ iye pé nígbà bàbá wa Awólọ́wọ̀ àwọn bàbá wa Awólọ́wọ̀ nígbà tó kú tán téèyàn bá wọnú sàárè tán báyìí ẹ ṣe ti ẹ̀rọ dúdú yẹn bá a ṣe ń dúdú níwọ̀ wá ṣe dúdú aburú ju kí ló burú jù àjẹ́ ọ̀tá lọ aburú jàjẹ́ ọ̀tá lọ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tó bá wọnú kòtò báyìí lẹ́sẹ̀ máa máa rántí gbogbo dáadáa tó ṣe pé nígbà yìí ẹ̀ẹ́dẹ̀ lè pa wá láíláí àjọ máa lo ilẹ̀ yìí ni àjọ máa lo ilé ayé yìí ni bẹ́ẹ̀ ni àwa kì yóò kú kíkú kọ̀ bí kì í ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ Olúwa ìgbà là ń pè yàn kan kì í pàwọ́ ẹ̀ lè pa wá ẹni bá ní ká kú ló máa ṣíwájú wa kú bẹ́ẹ̀ ni lè pa wá níranù làwọn ẹlòmíì ọba ń bu kí lẹ̀ ń bu fún kí ni tẹ́ ń bu fún ṣẹ́yìn náà ná kọ́ dì ní ná kọ́ lé ni àbẹ́yìn tó jẹ́ pọ́kùnrin ẹ̀yin náà lè jáde téèyàn kọ́ bá jáde ní ìsáká ń pè fún àwọn náà tún dìde àtúntẹ̀lé ni bẹ́ẹ̀ ni ẹ bá wọ Ìgbòho nìkan ni kí ló dé nígbà tí Ìgbòho dẹ̀ ń ṣe yẹ̀ iná lọ sọ pé ẹlẹ́bọ ni ó bu lẹ́lẹ́bọ wọn lẹ́lẹ́bọ ni ṣẹlẹ́bọ ló máa lìdí wa ni ó fẹ́ sọ lẹ Yorùbá dẹ́lẹ́bọ bẹ́ẹ̀ ni especially àwọn mufti oníbẹ̀ lẹ́nu yẹn mufti oníbẹ̀ lẹ́nu mọ̀ ń bọ̀ àbá ẹ̀mí tí ráyè ti tẹ̀ Ọlọ́run ẹ̀dàgbọ́n mo busy ní gbogbo last week yẹn ní ráyè ṣe program even week yìí mo busy ní bẹ́ẹ̀ ni mufti oníbẹ̀ lẹ́nu mọ̀ ń bọ̀ àbá ẹ̀ ọ̀rọ̀ ti tẹ̀ ò ṣe ní àwọn mufti oníbẹ̀ lẹ́nu yẹn ẹlẹ́bọ ni ó fẹ́ tiwa ó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dẹ́bọ ni ó fẹ́ tiwa ó fẹ́ jẹ́ kí gbogbo àmà ṣe bọ ni ó fẹ́ ṣe kinní kan ni ìfẹnuwú géètì ni ọkọlà ni illiterate ni ṣé òun ló fẹ́ lọ òun bá wo òun ló fẹ́ kó wa wọnú Yorùbá nation ni bí ipò sọ pé òun lòun fẹ́ jẹ́ leader bóun ló fẹ́ jẹ́ president tàbá gbà ni ẹ̀yin èèyàn ẹ̀dá ti fi sólóore nìyí ẹni tẹ́ máa pa tẹ́ máa sì dé bí kòtò tẹ́ máa padà lẹ́yìn ẹ̀ òun lẹ̀ wá lè pa wá àjọ máa lólé ayé yìí ni àjọ máa gbó ni a máa lọ 120 years láyé bẹ́ẹ̀ ni ìkànnì ẹwà ń bu ìgbélẹ́nu fẹ́ńdọ̀ yín ilẹ̀ ìwé wo ìrìn àjò tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó rìn ó máa so èsè lórí fúnlẹ̀ Yorùbá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ bẹ́ẹ̀ ni èyí tí ó bá yé ni òye kò dẹ̀ ní yé yín ẹni tí ó bá yé kò dẹ̀ lè yé yín nítorí pé tá a bá la ọpọlọ yín sílẹ̀ ká máa sọ báyìí náà kò lè yé yín ọ ní ẹṣin ọ̀tá ẹni òun ga ẹ má bínú ẹ̀yin àgbà ẹ má bínú bàbá Peter Ọlátúnjí tó ṣe bí òwe ẹṣin ọ̀tá ẹni òun ga bí ìmọ̀ òwe yẹn pàṣá bẹ́ẹ̀ ni wọ́n ní bá a kọ́lé fáṣe bí òpó má ṣe ni bá ara rẹ̀ fáṣe bí òpó má ṣe ni ìkànnì ẹ fi ṣe Sunday Igboho sílẹ̀ ẹ fi lọ́rùn sílẹ̀ ìrìn àjò tó rìn ó máa so ìṣeré fún wa ni bẹ́ẹ̀ ni so wanted tó gbé oore lóore ń wọ́tọ̀ ẹ̀san lóore wanted ó sọ bẹ́ẹ̀ wọ́n ní wanted tó gbé kúrò lórí àwọn làwọn fẹ́ fi ṣe ìdúpẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ èmi dẹ̀ mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ wàá dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ bẹ́ẹ̀ ni èdè wa ń bu kí lẹ̀ ń bu fún ẹ̀rí pìlà APC lórí ẹ̀ nígbà tí ò wọṣọ APC kankan kó wọ bàtà APC gan and so fucking what ṣé dandan ni tó máa live life ẹ̀ fún yín ni ẹ lọ kọ déètì ní ìsílẹ̀
wàláì tàláì sọ́mi lálẹ́sà kò yẹ èèyàn náà kan mí kàn balẹ̀ ni wàláì mi ò ráyè Ọlọ́run ẹ̀dẹ̀dà gbọ́ mi ò ráyè adáwọn ọ̀rẹ́ mi béèrè lọ́mi pé dókítà Ọlọ́run pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ tó táìmù olóní tó fi ń ṣe program mi ò ráyè ṣùgbọ́n torí wípé ó máa ń dùn mí bó ṣe ń fìyà jẹran mi pé tí bírù láwa wáyé náà ni any small chance tí bá dé báyìí màá ní kí n sáré fi ṣe program ni bẹ́ẹ̀ ni màá ní kí n sáré fi ṣe program torí bó ṣe ń ta mí lára tí mo dẹ̀ nígbàgbọ́ tí mo dẹ̀ mọ̀ ní tí mo dẹ̀ tún sùn tí mo tún lálàá ní bẹ́ẹ̀ ni pé Yorùbá Nation a máa gbà ní ẹ̀yẹ lọ́kọ́ dé tèmi sílẹ̀ a máa sùn níjọ́ kan báyìí ẹ máa jí ẹ máa bára yín nínú láìpẹ́ láì jìnnà ni ẹ máa bára yín nínú Yorùbá Land ni Ọlọ́run ẹlẹ́dà ń gbọ́ ẹ máa bá ó tiẹ̀ ní pásítọ̀ kan wọ́n ń pe pásítọ̀ yẹn ní pásítọ̀ Olúṣọlá Àlàbí prophet Olúṣọlá Àlàbí ṣẹ́rí máa yẹn kò ń ṣe Ọlọ́run o ó wà lórí YouTube máa yẹn ò ń ṣe Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run sì ń gbẹnu wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́dà ń gbọ́ Ọlọ́run sì ń gbẹnu máa yẹn sọ̀rọ̀ àná yìí tí ara wọn kò tí ì dànù yans torí àwọn pásítọ̀ mi àná yìí tí ara wọn ti dànù yans àná yìí tí ara wọn ò ṣàprápra mọ́ ojú wọn kò rí nǹkan kan mọ́ bàìbàì ló ń rí bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ mi ṣùgbọ́n pásítọ̀ ilé Olúṣọlá Àlàbí ló ń pè àìmọ̀ láti bí last year tí mo ti ń follow wọn máa ń wọ̀ lórí internet tó bá sọ̀rọ̀ ó máa ń ṣe tó bá sọ pé nǹkan báyìí ó máa ń ṣe bẹ́ẹ̀ ni tí mo ti tó rẹ̀ mo ṣe wá wò pé ó dàbí pé ẹ̀mí Ọlọ́run bá máa yìí jà ẹ̀mí Ọlọ́run ò tí ì dágbére fún wọn kò dẹ̀ ní dágbére fún wọn wọn ò tí ì tọwọ́ bẹ̀ṣẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní jọ́ tọwọ́ bẹ̀ṣẹ̀ wọn ò tí ì tojú bẹ̀ṣẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní jọ́ tojú bẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni máa yẹn sọ ó ti sọ wọ́n sọ ní síbi last point ni ìgbà tó fẹ́ fi ṣe Sunday Igboho yẹn náà sílẹ̀ máa yẹn sọ bẹ́ẹ̀ náà pé wọ́n máa fi ṣe Sunday Igboho sílẹ̀ tó bá sọ̀rọ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń sọ̀rọ̀ kì í ṣàwọn ìṣe Ọlọ́run but Ọlọ́run sì ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu máa yẹn dẹ̀ sọ wípé ó ní a máa sùn níjọ́ kan báyìí ni kó fi ó gbẹnu sọ̀rọ̀ ó ní a máa sùn níjọ́ kan báyìí ni ẹ máa jí níjọ́ kan báyìí ni ẹ máa bára yín nínú Yorùbá Land bẹ́ẹ̀ ni tí mo dẹ̀ nígbàgbọ́ pé bó ṣe máa rí náà nìyẹn even òkè mú ní lọ́wọ́ máa fi wọ̀nyí nìsín ìjọ last week Friday máa yẹn gbàdúrà ní nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n sọ pé àwọn rí ilé ńlá kan báyìí ilé yẹn wó pé kán jẹ́ káwọn gbàdúrà débi pé tílé yẹn bá tiẹ̀ máa wó wípé káwọn èèyàn kó má sí nínú ilé yẹn Ọlọ́run ìjẹta ilé yẹn wó mú ní lọ́wọ́ ẹ jẹ́ kí n fi wọ̀nyí ìjẹta Friday tó kọjá yìí máa yẹn sì ń ṣe prayer yẹn ẹ jẹ́ fi wọ̀nyí mú ní onírọ́ ló máa sọ pé òun ẹlẹ́rìí wọn wà ní kinní kan ó ní àwọn orí ilé òun nílé ẹ jẹ́ kí n fi wọ̀nyí kí má mo ń bọ̀ kí ló dé ṣòfẹ́ ṣiṣẹ́ ni mo ń bọ̀ àtúnyà síbò mi ni ọ̀tọ̀ níbi tára àkàntúnyà síbò mi ni mà ṣe mo kàn dé fẹ́ kẹ́rí ni o. èèyàn ohun ìgbà tí mo dẹ̀ ṣe ń gbàdúrà lọ eléyìí kì í ṣèròyìn tó dáa lórí pé ilé tó ga ilé yẹn dẹ̀ wó lulẹ̀ ilé gíga ó wó lulẹ̀ eléyìí ẹ̀gbọ́n náà wó ìròyìn láìpẹ́ yìí ṣùgbọ́n lórúkọ Jésù gbogbo ẹni tó jẹ́ àyànfẹ́ Ọlọ́run yóò dáàbò bò wọ́n bí mo ṣe ń gbàdúrà Ọlọ́run dẹ̀ fi hàn mí ní kíákíákíá pé ilé kan ó ga ilé ẹ̀ máa gbà wó lulẹ̀ àwọn èèyàn sì wà ń bẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò dájú lórí wa Ọlọ́run yóò dájú lórí wa bẹ́ẹ̀ ni lóyún Ọlọ́run ní. ilé yẹn ló fẹ́ wó yẹn o ilé yẹn ló wà lẹ́yìn yẹn o ilé yẹn wó o Friday ló sì sọ̀rọ̀ yẹn o ilé yẹn dẹ̀ wò ó dàbí pé ó ní private school ní ilé yẹn building yẹn tóbi gan bí ẹ foundation yẹn ò dáa ni Ọlọ́run ló mọ̀ so Friday ló sì sọ̀rọ̀ yẹn o ilé yẹn dẹ̀ wò ó jáde nínú news tí màá yẹn bá sọ̀rọ̀ báyìí Ọlọ́run sì wà àná tí ara wọn sì ṣàprápra àná tí ara wọn ò tí ì dànù yans so àwọn lọ́wọ́ sọ bẹ́ẹ̀ pé wọ́n ní ẹ kàn máa sùn ẹ máa jí níjọ́ kan báyìí ẹ máa bára yín nínú Yorùbá Land mo dẹ̀ nígbàgbọ́ mo ní belief so ẹ lọ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ iṣẹ́ tọ́lọ́run ti parí ní Yorùbá Nation lè kú Ọlọ́run Yorùbá Nation lè kú pa láìtàláì bí mo dẹ̀ ṣe gbọ́ ṣé mo pé mo náwọn èèyàn lásọ̀rọ̀ òkè náà mo ní wọn Ọlọ́run bí mo dẹ̀ ṣe gbọ́ wọ́n ní Tinubu náà ti ń dọ́gbọ́n múra sílẹ̀ ó kàn jẹ́ pé ṣe mọ̀ pé bàbá yẹn náà ó dẹ̀ ní má bu mọ́ bàbá yẹn náà dọ́gbọ́n lójú kòkòrò ló ṣàfẹ́ lọ ṣe lẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwọn náà ti ń dọ́gbọ́n múra sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń dọ́gbọ́n múra sílẹ̀ pé ibi tó bá máa já sí ló máa já sí lẹ́yìn táwọn bá kúrò bẹ́ẹ̀ torí ẹ̀ náà ló ṣe fẹ́ pín gbogbo nǹkan ogun tó wà ní nọ́ọ̀tì yẹn wọ́n ṣe fẹ́ pín sí gbogbo regional pátápátá pé kí Yorùbá náà mú títì ẹ̀ kí Ìgbò náà mú títì ẹ̀ kọ́ mu kí gbogbo akámu kó ní kálukú ní nǹkan ogun pé yes tó bá máa jẹ́ pé bí gbogbo wa fẹ́ pín báyìí kò ní sí pé bí àwọn Fúlàní yẹn wọ́n máa fẹ́ máa halẹ̀ mọ́ wa wọ́n máa fẹ́ máa pa àwọn ìran Yorùbá torí
Ọlọ́run ò ní jẹ́ kánà declare bí last year àbí 2 years ago yẹn ni láwa tá àti ẹ̀rẹ́ nítorí pé fàájì ti kó ti Yorùbá fàájì pátì ó ti gba ọpọlọ wọn ò mú nǹkan mi tọrọ yàtọ̀ sí pátì ni pátì kọ́ máa jẹ ọ̀rọ̀ màálù kọ́ máa ṣe fàájì kò sọpọlọ ẹ má bínú ìdòwú máa tì ẹ káàbọ̀ so ká sọ pé a lọ pín gbà yẹn ni ara máa ta wọn náà àwọn tó ń jẹ wàrà wa Yorùbá ló ń jẹ àwọn tó ń jẹ wàrà wa tó ń lá oyin wa tó ń mu míìkì wa tẹ wá fẹ́ gbà lẹ́nu ọmọ òkókó ọmọ tẹ bí mo kò jẹ́ pé ọmọ ọdún kan